ṣọ́ọ̀ṣì Olúkọ̀yà kọ́ lójú Fẹ́mi Jímọ̀ sẹ́wọ̀n ọdún 9 kò rẹ́ni gba béèlì rẹ̀ ni o. Ilé ìjọsìn Mountain of Fire and Miracles Ministry MFM ti ṣàpèjúwe ọ̀rọ̀ tí ọ̀kan nínú àwọn pásítọ̀ ṣọ́ọ̀ṣì náà tẹ́lẹ̀ sọ nínú fọ́nrán kan tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí irọ́ funfun báláwú. Ṣọ́ọ̀ṣì ọ̀hún sọ pé ó pẹ́ tí ọkùnrin pásítọ̀ náà tí ó porúkọ ẹ̀ ní Fẹ́mi Jímọ̀ ti máa ń wo ìwà láabi ní gbogbo ìjọ tó bá gbé e lọ láti lọ ṣe adarí o. Èyí náà ló mú kí wọ́n gbé e padà wá sí olú ilé ìjọsìn náà láti dá ṣẹ̀ríà fún gẹ́gẹ́ bí ohun ìbáwí nírètí pé yóò yíwà rẹ̀ padà. Ọ̀rọ̀ tí ọkùnrin náà ń sọ kiri tó ń jó kiri bí iná ti mú ọwọ́ dání o, ó sì mú kí àwọn aráàlú máa fi ojú burúkú wo ilé ìjọsìn ọ̀hún. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí ilé ìjọsìn náà fi ránṣẹ́ sí àwọn oníròyìn lópin ọ̀sẹ̀ tó kọjá náà ti fi tó wa létí pé Jímọ̀ àti ojúgbà rẹ̀ tí ẹ̀ń jẹ́ kẹ́lẹ́bù Ọlọ́run tẹ́lẹ̀ tí ń gbèrú wọn ṣe máa ja ilé ìjọsìn náà lólè kí wọ́n sì gbé owó ọrẹ tó wà ní àkóso wọn lọ. Nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní olú ilé ìjọsìn náà lọ́jọ́ Ẹtì Friday, agbẹjọ́rò ṣọ́ọ̀ṣì ọ̀hún ọ̀gbẹ́ni Davidson àlejò wọn sọ pé irọ́ tí àwọn ọkùnrin méjèèjì wọ̀nyí ń pa kiri jẹ́ èyí tí ó ń kọ ilé ìjọsìn náà lóminú o, nítorí kò sí òótọ́ kan níbẹ̀ rárá lára àwọn irọ́ tí àwọn ọmọkùnrin wọ̀nyí ń pa kiri. Gẹ́gẹ́ bí àlejò yìí sọ fún wa ni pé níṣe ni adarí ìjọ náà tí òun mọ́lé fún odidi ọdún 9 gbáko, ẹ̀bẹ̀ tí ìyàwó sì bẹ̀ adarí ìjọ náà pàbó ló já sí o. Nínú ọ̀rọ̀ àlejùmọ̀ náà ló ti sọ pé lóòótọ́ ni adájọ́ fún ọkùnrin ní bẹ́ẹ̀lì ṣùgbọ́n tí kò rí bẹ́ẹ̀lì ara ẹ̀ gbà rárá o. Bákan náà ni ó fi kún pé ohun tá a lérò pé yẹ kí ọ̀gbẹ́ni Jímọ̀ àti àwọn mọ̀lẹ́bí ẹ̀ ṣe ni pé kí wọ́n wá ẹni tó bá gba béèlì fún wọn. Bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ owó nínú béèlì rárá o, gẹ́gẹ́ bí àwọn lọ́ọ̀yà kan ṣe ń gbé epo yẹnu kiri. Ǹjẹ́ kò yà yín lẹ́nu pé ohun tí wọ́n ń gbé kiri wípé pásítọ̀ Daniel Olúkọ̀yà tó jẹ́ olórí ìjọ MFM ló ti àwọn mọ́lé fún odidi ọdún 9 gbáko nígbà tó jẹ́ pé ilé ẹjọ́ ti fún wọn ní béèlì. Àwọn tó sì yẹ kí wọ́n gba béèlì wọn kò ṣe bẹ́ẹ̀. Ìwọ wá ní ti Olúkọ̀yà níbẹ̀. Ilé ìjọsìn tó ní lárí dáadáa ní ìjọ MFM ń ṣe o, wọ́n sì mọ bí wọ́n ti ṣe máa ń tọ́jú àwọn olùjọ́sìn gbogbo tó wà nílé ìjọsìn náà dáadáa. Gbogbo ìgbìyànjú wọn láti bu ẹnu àtẹ́ lu ohun tí ilé ìjọsìn náà ń ṣe kò lè bó rárá nítorí ìjọ Ọlọ́run ni. Ẹ̀tọ́ wa láti sọ fún àwọn agbófinró ohun tí kò bá lẹ́tọ̀ọ́ tó ṣẹlẹ̀ nínú ìjọ náà, ohun tí a ṣe nìyẹn o. Ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ kì í ṣe ohun tó kan ilé ìjọsìn náà rárá, ọ̀rọ̀ ilé ẹjọ́ ni o. Ọ̀rọ̀ náà ti kúrò lọ́wọ́ ṣọ́ọ̀ṣì ó ti di ọ̀rọ̀ ìjọba. Kì í ṣe Olúkọ̀yà lójú Jímọ̀ àti ojúgbà rẹ̀ sẹ́wọ̀n ọdún 9 ìwà wọn ni o. Alájọ́ ló ṣèpàṣẹ bẹ́ẹ̀. Ẹni kò sóhun tó kan ṣọ́ọ̀ṣì nínú ọ̀rọ̀ síkírọ́rìtì tó tọ́jú bọ́lé babaláwo kiri. Lára àwọn tí Jímọ̀ lọ́bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n darapọ̀ mọ́ òun láti ja ṣọ́ọ̀ṣì ló lè ṣàlàyé bí wọ́n ṣe ká gbogbo ohun tí wọ́n yọ sọ sínú fọ́nrán fún àwọn agbófinró. Akeem Muhammadu tí wọ́n pè ní ọmọjọmọlọ, ọ̀gbẹ́ni Adébáyọ̀ Fatai tí wọ́n pè ní Àbókí àti ọ̀gbẹ́ni Tajudeen Hosseini tí wọ́n pè ní ọ̀jí ṣàlàyé fún àwọn agbófinró pé Jímọ̀ lérò pé àwọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ nínú iṣẹ́ ibi tó fẹ́ ṣe ṣùgbọ́n kò mọ̀ pé àwọn fẹ́ mú un lọ́rùn ọwọ́ ni. Kò ní jù báyìí lọ láti ẹ̀lú ṣàlàyé fún àwọn Yorùbá. Alore TV, Alore TV, nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n.